Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alárà kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní dì. Orúkọ tèmi ò yípadà o, Ajíbádé Emmanuel Olúwatómọ̀ ni orúkọ titi tèmi. Ìròyìn tí mo sì mú wá lónìí ni ìjọba Ògùn yóò tún ṣí àwọn ilé ẹ̀kọ́ tí ìṣẹ̀lẹ̀ gáàsì kan lẹ́yìn àyẹ̀wò ààbò. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti sọ pé àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ti tì pa ní agbègbè Ìjẹ̀bú-Òde nítorí ìṣẹ̀lẹ̀ ìtújáde gáàsì yóò tún ṣí lẹ́yìn tí wọ́n bá ti parí gbogbo àyẹ̀wò tó yẹ lórí ààbò. Ìjọba sọ èyí nígbà ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú àwọn olórí ẹ̀kọ́, àwọn òbí, àwọn aṣáájú àdúgbò àti àwọn amòye lórí ọ̀rọ̀ ààbò. Gẹ́gẹ́ bí ìjọba ṣe sọ, ìpinnu láti tún ṣí àwọn ilé ẹ̀kọ́ náà kò ní wáyé títí tí wọ́n fi dá wọn lójú pé ààbò tó péye wà fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ti wà. A rántí pé ní àwọn ọ̀sẹ̀ tó kọjá, ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ní àwọn ilé ẹ̀kọ́ kan ní Ìjẹ̀bú-Òde ni wọ́n ní ìṣòro mímí àti ìdààmú lẹ́yìn tí gáàsì kan tí a kò tí mọ ibi tí orísun rẹ̀ ti fi tàn káàkiri agbègbè náà. Ìṣẹ̀lẹ̀ náà fi ìbẹ̀rù sílẹ̀ láàárín àwọn òbí àti àwọn olùgbé agbègbè náà. Ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí ìṣẹ̀lẹ̀ náà kàn ni a gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú nígbà tí ìjọba sì pa àwọn ilé ẹ̀kọ́ kan tì láti lè ṣe ìwádìí jinlẹ̀ lórí ohun tó fa ìṣẹ̀lẹ̀ náà. Kọmíṣánná fún ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ogun State sọ pé ìjọba ti bá àwọn amòye ilé àti àwọn amòye tó mọ̀ nípa gáàsì ṣíṣe láti mọ ohun tó ń ṣẹlẹ̀ gan-an. Ó ṣàlàyé pé àbájáde àkọ́kọ́ fi hàn pé ìtújáde gáàsì náà lè ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn àlàfo tó wà lábẹ́ ilẹ̀ ní agbègbè náà. Ó tún fi dá àwọn òbí lójú pé ìjọba kò ní fi ẹ̀mí àwọn ọmọ ṣeré àti pé gbogbo ohun tó yẹ ni wọ́n máa ṣe kí ìṣẹ̀lẹ̀ irú èyí má tún ṣẹlẹ̀. Ọ̀kan lára àwọn òbí tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà ní inú òun dùn bí ìjọba ń gbìmọ̀ pẹ̀lú àwọn amòye kí wọ́n tó ṣí ilé ẹ̀kọ́ padà. Ó ní ohun tó ṣe pàtàkì jùlọ ní ààbò àwọn ọmọ wa. Bí ìjọba bá ti rí pé kò sí ewu mọ́, a máa fi àwọn ọmọ wa ránṣẹ́ padà sí ilé ẹ̀kọ́. Ní ọwọ́ kejì, àwọn olùkọ́ sọ pé wọ́n ń retí pé àwọn akẹ́kọ̀ọ́ yóò padà sí kíláàsì láìpẹ́ kí ẹ̀kọ́ má bàa dá sẹ́yìn sí i. Àwọn olùgbé agbègbè náà sì ti bẹ ìjọba pé kí wọ́n máa ṣe àyẹ̀wò yíká náà nígbà gbogbo kí àwọn ènìyàn lè máa gbé láìsí ìbẹ̀rù. Ní ìparí, ìjọba ìpínlẹ̀ Ògùn sọ pé wọn yóò máa bá àwọn amòye ṣiṣẹ́ títí tí wọ́n fi rí ojútùú tó péye sí ìṣòro náà kí àwọn ilé ẹ̀kọ́ àti àwọn ará ìlú lè padà sí ìgbésí ayé wọn bó ṣe yẹ. Báyìí ni àrìmọ fún orí ìròyìn ti òní. A dúpẹ́ fún bí ẹ ṣe ń gbọ́ wa àti pé bí ẹ ṣe ń bá wa kálọ. Ó dàbọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.